èèyàn kan kú níbi ìjà àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn nípínlẹ̀ Kwara. Ọkùnrin kan ní ìròyìn gbọ́ pé ó ti sọ ẹ̀mí rẹ̀ nù lásìkò táwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn wọ̀yáàjà láàrin ara wọn ní ọjà ọba nílùú Ìlọrin tí í ṣe olú-ìlú ìpínlẹ̀ Kwara lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ yìí. Ìròyìn gbọ́ pé ìṣẹ̀lẹ̀ búburú tó ṣẹlẹ̀ níbi tí ìgbòkègbodò àwọn èrò wà ọ̀hún ló ti sọ ọ̀pọ̀lọpọ̀ sínú hílàhílo báyìí tí wọ́n sì ń sá àsálà fún ẹ̀mí wọn kí ibi má bàa yọ wọ́n ṣe. Ibẹ̀ ni a ti rí àwọn ìyálọ́jà àti babalájé tí wọ́n ti ibùsọ̀ wọn nítorí wàhálà ọ̀hún tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì ń sá fún ojú ọ̀nà Emir Road, Ìta Àjíà àti Gàmbàrí pátápátá. Ṣùgbọ́n kò pẹ́ ní àwọn ẹ̀ṣọ́ aláàbò tó wà nínú ọjà ọ̀hún tọpinpin àwọn tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan láti ọwọ́ àwọn ọlọ́pàá ṣe sọ, wọ́n ní afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn kan ló yọ ìbọn jáde lásìkò tí ọlọ́pàá kan fẹ́ fòfin gbé e, eléyìí tó padà yọrí sí rògbòdìyàn tí wọ́n sì yìnbọn bá ọkùnrin kan, ẹni tí ọkọ̀ Hilux àwọn ọlọ́pàá padà gbé kúrò lójú gbàgede ọjà. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà, Adékìmí Òjó, ní àwọn ti fòfin gbé gbogbo àwọn afurasí tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ ní ọjọ́ 6 oṣù kìíní ọdún yìí níwájú Imam Filling Station níbi tí àwọn ẹgbẹ́ òkùnkùn ti pa ọkùnrin kan, Victor Matthew Nkwachukwu, ẹni ọdún 28.